ẹ̀yin tí akéde ọ̀rọ̀ máa gbọ́rọ̀ mi ẹ wo fídíò àfáà yìí. alazina yadihuna min dunillahi fayasubullaha adiwa bigeri hikmi ọlọ́rọ̀ yẹn ni wọ́n ní ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ wípé kí ẹ má bá wọn bú ọ̀sà wọn yẹn o ọ̀rọ̀ wípé kí ẹ má bá wọn bú ọ̀sà wọn yẹn o ẹ má bú àwọn tí ń sin ọ̀sà o ẹ má bú àwọn tí ń sin ọ̀sà o ẹ má bú ọ̀sà wọn o ẹ má bú ọ̀sà wọn o fayasubullaha adiwa bigeri hikmi tí wọ́n fi wá máa dẹni tí ó bú Ọlọ́run àti àdìsí Muhammad. ọ̀rọ̀ kankan ò gbọ́rọ̀ mi nǹkan tákéde ń preach látọjọ́ òun làfáà yìí sọ má ṣe bú Ọlọ́run ẹlòmíì kó má bá bú Ọlọ́run tiẹ̀ ìwọ lè ṣẹnu ṣùtùbó kó gbọ́n kó bú bàbá ní bàbá bọ̀ ká wá bú bàbá ẹ̀ yẹn ó wá ń bí ẹnu ìwọ tó lè take pleasure láti máa bú Ọlọ́run ẹlòmíì tó bá bú Ọlọ́run tí wọ́n nígbàgbọ́ kò yẹ kó bí ẹnu nǹkan tákéde ń sọ nìyẹn ṣẹ́ rí tó bá rò pé o lè bọ́ àwọn oníṣẹ̀ṣe kó lọ wọ́n Ọlọ́run tiẹ̀ náà ó ti fi ń ráre nìyẹn o torí táwọn ọba mọ ikú tó pa Ọlọ́run ti yín àwa bí akéde yìí á pọ̀ gan sìn àtẹ̀tí ń pọ̀ gan but wọ́n tó wá fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ tí akéde ń sọ yìí ó lè ṣàmá ti ìyè yín torí a máa ń wake up jura wa lọ ó lè jẹ́ 10 years to this time lẹ́lòmíì máa ṣe àwọn pé mo máa ti gbọ́ bọ̀bọ̀ akéde máa ti sọ ọ̀rọ̀ tẹ́mi bá ń sọ fún èèyàn kò ń yé lẹ́sẹ̀kẹsẹ̀ èmi máa aṣọ ẹ nìyẹn ọ̀rọ̀ tí bá ti sọ kò ń yé ó máa ń pẹ́ kó tó yé nìyẹn nǹkan ẹ̀bùn tọ́lọ́run fún mi nìyẹn torí àwọn èèyàn lè testify pé ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn lóòótọ́ ni o èmi ò ń parọ́ fún yàn òótọ́ dẹ̀ ni máa sọ reality ni so mùsùlùmí ò gbọ́dọ̀ bú ẹlẹ́sìn àbáláyé àbí kìrìsìtẹ́nì tí mùsùlùmí bá bú ẹlẹ́sìn àbáláyé àbí kìrìsìtẹ́nì ó máa bú Ọlọ́run yẹn Ọlọ́run tiẹ̀ kò yàtọ̀ sí àwọn tó kù so babaláwo náà gbọ́dọ̀ bú Ọlọ́run mùsùlùmí àti kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì náà gbọ́dọ̀ bú mùsùlùmí àti babaláwo ìbí òjùbí bá ṣe bẹ́rù la ṣe bọ́mọ àti wípé àwọn tẹ́yìn wá ń ṣọ inú ṣìtì bú yìí àwọn lọ́wọ́ kọ́ nílẹ̀ Yorùbá tẹ wá fẹ́ kọ̀ndẹ́mù wọn wọ́n fààyè gbà yín tán ẹ wá ní pé ọmọ ṣe mọ́ nǹkan tẹ́yìn ò lè gbà ẹ fẹ́ fi máa lo èèyàn sìn ẹ̀yin náà gbé sílà káyì ẹ̀yin àfáà tó sọ̀rọ̀ yìí mo bẹ́rí fún yín.